Ojúmọ́ àkójúmọ́, ojúmọ́ ire ló mọ́ wa lénìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga, àìkú baálẹ̀ ọrọ̀ àti àlàáfíà kó fi lé ẹnì kọ̀ọ̀kan wá ṣe gbé lénìí. Kárí jẹ, kárí mu, kárí ná, kárí lò lénìí o, kárí bá ti ṣe, kárọ̀nà gbégbà. Kí ọ̀nà gbogbo wa kó ṣí, gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re wa, kí ọ̀nà wa kó là o. Kárí bá ti ṣe, kárọ̀nà gbégbà o. Kí aburú ayé kó má jẹ́ tiwa lénìí o. Èní ọjọ́ ìṣẹ́gun, ọba mi Èdùmàrè á ṣẹ́gun fún gbogbo wa lénìí o. Mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ sí orí ètò. Àní ká tó wá ṣíra wa lígbẹ́rẹ́ ìgbà kan náà ni. Bí ó ṣe ń lọ nínú orílẹ̀-èdè tí a mọ̀ sí location 9. Nítorí tí tá bá ní ká wò ohun tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe between how many hours yìí ó jẹ́ ohun tó ṣọ́ọ̀kì èmi gẹ́gẹ́ bí ẹnìkan o. Tẹ́ bá ń gbọ́ ìṣọ́ọ̀kì, so ó túmọ̀ sí wípé Nigeria government wọ́n ní gbogbo nǹkan tí wọ́n lè fi kojú àwọn bandit tí wọ́n ń dààmú orílẹ̀-èdè Nigeria. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n lè fi bá àwọn ará ibi báyìí jà, ṣùgbọ́n kàkà kí wọ́n ṣe, a wá rí pé àǹfààní tó yẹ kí àwọn ọmọ lílù máa jẹ àwọn laboring country ló ń jẹ. Àwa gan tá jẹ́ ọmọ lílù, ǹjẹ́ a rí àwọn àǹfààní jẹ? The answer is no. Tí Nigeria government bá lè save, tán bá lè rescue ìjọba alágbádá látọwọ́ military government between how many hours? Between how many hours? Wàá ṣe mí láàánú wípé the same Nigeria government tá à ń sọ̀rọ̀ nípa yìí, wọ́n kọ̀ o. Wọn ò gbógun ti àwọn bandit, àwọn bandit, àwọn terrorists ní Nigeria o. Between how many hours fighter jet Nigeria wọ Benin Republic lọ láti lọ rescue wọn? Shows that gbogbo nǹkan tí wọ́n lè fi kojú àwọn karambání tí wọ́n ń da orílẹ̀-èdè Nigeria láàmú, ó show wípé gbogbo ẹ̀ wà lékápá wa.
ó show wípé gbogbo ohun tí a lè fi kojú àwọn karambání nínú Nàìjíríà láì tiẹ̀ lọ béèrè fún ìrànlọ́wọ́ kan láti America or so-called France, China, any white country. A nílò ẹ̀ láti ṣe máa sọ wípé ẹ̀yin foreign country o ẹ ràn wá lọ́wọ́ o láti lè ṣẹ́kẹ̀ bẹ́ àwọn agbésùmọ̀mí nínú orílẹ̀-èdè Nàìjíríà. Because nígbà tí Nigeria government gbéra tí wọ́n lọ Benin Republic láláì rọsẹ̀, Nigeria government ò rọsẹ̀ rárá. Even mo ń gbọ́ pé wọ́n ní wípé Benin Republic ló béèrè fún ìrànlọ́wọ́ náà. Kò wá yé mi tó, nítorí pé ní kété tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ni wọ́n ti arrest President Talon. Báwo ló ṣe tún wá jẹ́ wípé the same person ló ṣe tún wá pè fún ìrànlọ́wọ́ láti orílẹ̀-èdè Nàìjíríà? Ok, ká tiẹ̀ wá gbà wípé àwọn ló pè lóòótọ́ fún ìrànlọ́wọ́ láti pé kán wá rescue wọn. Ṣé ẹ̀ṣẹ̀ ni kí wọ́n ṣe the same thing fọ́wọn ará ẹbí, fọ́wọn terrorists ní Nàìjíríà? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Tinola, yeah, go outside, you and your brother. You know I'm doing program. I will call you when I through. I'll follow your sister. Malawa, bye. So, gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ, gbogbo ohun tí wọ́n lè fi kojú àwọn agbésùmọ̀mí ó wà nínú Nàìjíríà. Ṣùgbọ́n a rí tí ní oṣù bíi mélòó kan sẹ́yìn, ẹ̀yin tẹ́ wà lórí ètò pẹ̀lú wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí. Abẹ̀yìn ni arọ̀ yín ni, ọwọ́ tí ẹ fi ń share ẹ ní fi gbọ́mọ sí. Ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share, ẹ share sí gbogbo platform yín. Ní oṣù bíi mélòó kan sẹ́yìn, former governor of Kaduna State, Nasiru El-Rufai, ó jáde síta, ó sọ ọ̀rọ̀ kan. Kódà èmi mo wà lára àwọn tó tẹ̀ ń sọ pé àṣé ni Nasiru El-Rufai ń sọ wípé just because of wípé wọn ò fún ní post, bóyá wọn ò fún ní minister, pé òun ló jẹ́ kí Nasiru El-Rufai jáde síta tó ń sọ gbogbo nǹkan tó ó ń sọ yìí. Ṣùgbọ́n lè ní ìsìn
tí a bá rí bí ó ṣe ń lọ sìn ọ̀rọ̀ tí El-Rufai sọ lọ́jọ́ náà lọ́hùn, ǹjẹ́ ẹ̀kọ́ tí wàá ń fojú mú mu wọ̀n báyìí? Kí ni ohun tí El-Rufai dẹ̀ sọ? Kí ni ohun tí Nasiru El-Rufai sọ? Ó ní wípé ó ní ìjọba Bọ́lá Ahmed Tinubu wípé ó sọ wípé wọ́n mọ̀ pa ọ̀rọ̀ wọn bandit ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni Nasiru El-Rufai sọ ní ọjọ́ náà lọ́hùn, kò tiẹ̀ tí pẹ́ lọ títí, kò tí lè ju bí oṣù bíi mẹ́ta sẹ́yìn tí El-Rufai sọ ọ̀rọ̀ náà. Nísìnyí ìjọba Bọ́lá Ahmed Tinubu, bàbá wa dáadáa, wọ́n wá gbéra, wọ́n lo agbára ní our labouring country tí ológun ti gba ìjọba, tí ò pé ọjọ́ kan rárá, between few hours, àti pé bàbá dẹ̀ command àwọn Nigerian military kan gbé fighter jet kan fèsì ìlú olómìnira Benin Republic, tó túmọ̀ sí wípé ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ní gbogbo nǹkan lékápá láti lè fèsì so-called terrorists in Nigeria. Wọ́n ní gbogbo nǹkan lékápá láti clear gbogbo àwọn agbésùmọ̀mí. Why tí bàbá wa kọ̀, tí bàbá ò ṣe? Why tí bàbá tó fi ń fi láìfù àwọn èèyàn tí wọ́n fi ń play politics? Why? Though ó yé àwa tiwa o, ẹ̀yin kan ni ò yé. Torí pé a sọ lọ́jọ́ náà lọ́hùn wípé ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà yìí kò sí ọgbọ́n tí a rí dá sí, kò sí ẹni tẹ́lẹ̀ yan lọ́bẹ̀ tí ó lè rí ṣe. Ṣùgbọ́n kàkà kí àwa ọmọ Yorùbá ká fi sowọ́pọ̀, ọ̀pọ̀lọpọ̀ wa a rí bàbá Professor Adébánjí Akíntóyè, a rí wọn bí ọ̀tá, a rí wọn bí ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ yín, ẹ rí wọn bí ọ̀tá ilẹ̀ Yorùbá. Ṣé ẹ̀kọ́ ti fojú múmu wọn sìn? Ẹ̀kọ́ ti fojú múmu wọn. Bẹ́ẹ̀ ni, ẹ̀kọ́ ti fojú múmu wọn.
bàbá ń sọ lọ́jọ́ náà lọ́hùn, bàbá ní bàbá Akíntóyè sọ wípé tí wọ́n bá ní kí àwọn pọ́ǹtì candidate, wọ́n ní kò sí ẹlòmínà tó máa pọ́ǹtì ju Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ṣùgbọ́n Nàìjíríà ò lè ṣiṣẹ́ wọ́n bá pọ́ǹtì jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní the only solution ni wípé ká ní ìlú tiwa. Wọ́n ní the only solution, bàbá sọ lọ́jọ́ lọ́hùn wípé kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n jọ̀ọ́ kí wọ́n sowọ́ papọ̀ pẹ̀lú gbogbo ọmọ káàárọ̀ òjíire ká gba ìlú tiwa. Ǹjẹ́ gbogbo wa mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn fárígá lọ́jọ́ náà lọ́hùn wípé àìrọ́ o, àfi tí ọmọ wa bá débẹ̀ nítorí pé àwa ló kàn, nítorí pé kinní kan bàbá ọmọ kan tó ń sọ ni. Ohun ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún mi nígbà tí n bá ti ń rí ọmọ Yorùbá níbi tí ọpọlọ tó ti ń soríkodò. Nítorí pé kì í ṣe bí Ọlọ́run ṣe dá wa ní. Ìgbà tí Ọlọ́run dá ọmọ Yorùbá, Ọlọ́run sọ dá wa pẹ̀lú ìmọ̀, ọgbọ́n ìmọ̀ àti òye. Ṣùgbọ́n gbà tó wá yá tí a ti wá ń túra wa dá, làákàyè ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ òjíire wá soríkodò. Mi ò sọ́rí láti sọ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ojú ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ wa la mọ solution. At this point in time, mo ní belief pé kò yẹ kí wọ́n tún rí ìlú kan, àdúgbò kan, ilẹ̀ Yorùbá kó tún tẹ̀lé olóṣèlú mọ́. Ṣùgbọ́n kàkà kí àwọn èèyàn mi fi máa ṣe bẹ́ẹ̀, wọ́n gbà kan wọ́n fi kóńgò gàárì kan, agolo ráìsì kan, kí wọ́n fi máa tàn wọ́n sí oko ẹrú every year. Ẹ̀yin olólùfẹ́ wa, kí ló dé tí àti ẹ̀rí kẹ́ bá wa gbọ́ léṣẹ́ bọ̀tì, ẹ bá wa share. Ohun tí à ń sọ yìí ó jọ kan gbogbo wa ni, ó jọ kan gbogbo wa ni. Àbí bó ṣe ń lọ nínú orílẹ̀-èdè ṣé ó tẹ́ yín lọ́rùn ni? Ṣé ó tẹ́ yín lọ́rùn ni? Tó bá tẹ́ yín lọ́rùn, ẹ fi sí comment section. Tí ò bá dẹ̀ tẹ́ yín lọ́rùn, ẹ jẹ́ ká mọ̀. Torí pé gbogbo wa kò rí pé gbogbo wa kò dákẹ́, a sọ̀rọ̀, a ṣe anything. Ẹ má jẹ́ kó sún wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ẹ má jẹ́ kó ṣe kíni, ẹ má jẹ́ kó sún wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá.
ẹlẹ́dẹ̀ wa máa dọ̀yọ̀ ariwo ẹ̀ ló kàn máa pọ̀. KOIKIMEDIA will bring the world closer to your doorstep. Èní ni on the 9 oṣù kejìlá ọdún yìí 2025. Ọdún yìí tuntun tán. Mo wá gbàládùra pé bọ́dún yìí ṣe tó wá ń lọ sópin. Ayé ẹnìkankan wa ò ní lọ sópin o, lágbára àṣẹ wọn tó nílẹ̀. A ní bọ́dún yìí lọ o. A ní kó sọ́wọ́ ajínigbé. Ajínigbé ò ní dẹ́mi wá légbodò. Ara ire là á fi ṣọdún. A ní ṣubú dànù, lágbára àṣẹ wọn ò nílẹ̀. Ara ire tí a fi bẹ̀rẹ̀ ọdún yìí, ara ire yẹn náà lẹ́yìn a fi làjá láyọ̀ àti àlàáfíà níwọ̀n bá ọjọ́ tí ó kù yìí. A ní ṣubú dànù, a ní rógun àìsàn, a ní rógun accident, àlọ́rẹ́ àbọ̀rẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, torí pé àbámọ̀dá kan ń dá títẹ̀ kó má ṣe. Èyí tí mo wí lé òwúrọ̀ ẹ̀ kó wọlé àṣẹ lọ, kó ṣẹ mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lára. Owó tí ẹ wá fi ṣe ọdún náà, ọba mi Èdùmàrè á pèsè lọ́nà àrà lọ́nà ìyanu. Ire kàbìtì kàbìtì kàbìtì. Ọlọ́run ọba mi Elédùmarè á pín kàn yín kọ́dún yìí tó parí. Àṣẹ Èdùmàrè. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. A kí gbogbo wa pé a kú ojúmọ́ o. Ojúmọ́ ire ló mọ́ wa lénìí. Ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìgbéga. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìgbéga. Ǹjẹ́ bí ó ṣe ń lọ nínú orílẹ̀-èdè yìí, ṣé ẹni ká dákẹ́ ni? Torí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà a fẹ́ sòótọ́ mọ́. Nítorí ẹ̀rù tí wọ́n ti kó sí wa lọ́kàn. Ẹ̀rù wa ń ba olúkálùkù láti lè sòótọ́. KOIKIMEDIA will bring the world closer to your doorstep. President Bola Ahmed Tinubu, bàbá, àmọ̀ràn mi sí iléeṣẹ́ yín láàárọ̀ ni wípé tí ẹ bá lè sèfù Nàìjíríà, nítorí pé a ti ẹ̀ mọ̀ pé ẹ lè sèfù ẹ̀ náà before.
bọ̀ ariwo tí à ń pa ni pé ẹ fún wa ní Odùduwà Republic, ẹ pín kólúkálùkù máa lọ́nlọ́ tiẹ̀. Mo ní bílí pé by this time that is the only solution tí a ní. Solution ẹyọ̀kan ṣoṣo tó sì wà ní wípé kólúkálùkù pín, ká pín gàrí. Kólúkálùkù lọ dọ́mọ ìyá ẹ̀ gbé. Èmi ní bílífù pé àtúnṣe ẹyọ̀kan tí a sì ní by now nìyẹn. Dà wípé ká wá máa tanra wa wípé Nàìjíríà sì máa dá, Nàìjíríà sì máa dá. Lọ́jọ́ wo ló fẹ́ dá? Ọjọ́ wo ni ó fẹ́ dá? Lásìkò ta ló fẹ́ dá? Ta ló tún kàn lára yín tí ó ti ṣe? Ẹ fún wa ní òmìnira. Ẹ fún wa ní òmìnira wa. Ẹ fún ilẹ̀ Yorùbá ìgbéyàwó 1914. Àsìkò tó láti pín ìpínyà. Àsìkò tó láti tú ìgbéyàwó náà ká. Bàbá, gbogbo agbára tí ẹ lọ lò ní Benin Republic, President Bola Ahmed Tinubu, ẹ bá wa lo gbogbo agbára yẹn láti scatter Nigeria. Ẹ bá wa lo gbogbo agbára yẹn láti pín Nigeria. A ṣe mọ́. Gbogbo àǹfààní tó yẹ kí ọmọ nílùú máa jẹ nínú Nàìjíríà, a rí wípé àwọn ìlú onílùú ló ń jẹ àǹfààní ẹ̀. Ó bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ elépo dé. Epo wa, ìlú onílùú ló ń gbádùn ẹ̀. Àwa tá jẹ́ ọmọ nílùú, a enjoy ẹ̀. Títí torí iná tí a ní, a rí wípé ìlú onílùú ló ń jẹ àǹfààní ẹ̀. Àwọn ìlú tí ìlú tiwa fún níná, wọ́n á máa celebrate wípé iná ò lọ lé ọ̀dọ̀ wọn fún years. Àwa a ní lè celebrate wípé iná ò lọ fún ọjọ́ méjì, just 2 days. Irú mentality wo wá nìyẹn? Kí ni ká ti pè yẹn? Ètò ààbò tó yẹ kí àwa fúnra wa ká máa enjoy ẹ̀, ìlú onílùú náà ló tún bá wa enjoy ẹ̀, nítorí pé ara ẹ̀ ni èyí tí ó ṣẹlẹ̀ ní last weekend yìí. Ara ẹ̀ ni. Níbi tí a ti rí fighter jet tí ò lè operate nínú Nàìjíríà,
tí ó dẹ̀ gbéra. Àwa mọ̀ bóyá òyìnbó tó ṣe fighter jet yẹn bóyá wọ́n ní ibi tó ti lè ṣiṣẹ́ nìkan ní labouring country wa pé káwa ta ara nǹkan wa ká má lò fún ara wa. Àwa mọ̀ bóyá bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí. tó túmọ̀ sí wípé gbogbo dúkìá tí ń bẹ nínú orílẹ̀-èdè yìí kò sí kankan tó ṣiṣẹ́ fún àwọn ọmọ lílù fún ara wọn. Kò sí ẹyọ kan pàtó tó ṣiṣẹ́ fún àwọn ọmọ lílù tó jẹ́ àwọn ẹni tí ó ní ìlú. Àjòjì ló ń gbádùn gbogbo ẹ̀. KOIKIMEDIA will bring the work closer to your doorstep. Àmọ́ ohun tó dé, àmọ́ nǹkan tó ṣẹlẹ̀. Tí àwọn èèyàn wa tí wọ́n fi bá wa share program yẹn. Àmọ̀dí. Ó dáa. Tó bá wá rí bẹ́ẹ̀, a kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí. A kí ọ̀gá wa Mr. OLAYOMI KOIKI. A kí wọn dáadáa. Pé wọ́n kú iṣẹ́ takuntakun. Wọ́n kúkú lè dá. Wọ́n ní yínníyínní kí ẹni lè ṣe mí. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. A kí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà pé ojúmọ́ ire ló mọ́ gbogbo yín lénìí. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Ẹ kú baálẹ̀ ọ̀rọ̀ àti àlàáfíà kó bá bá wa gbélé ni o. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí o. Akọni ká tún mú wá bílé ni. Ká bira wa wípé kí ló dé tí àwọn neighboring country wa tí wọ́n ń jẹ àǹfààní tó yẹ káwa máa jẹ. Ẹja máa yáṣẹ́ lẹ́nu o. Ó dàbọ̀.